àṣírí ìdí tí olórí oko orílẹ̀-èdè Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí kò fi lè ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Ọ̀ṣun mọ́ lọ́jọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ Sátidé ọ̀sẹ̀ tí ó kọjá yìí, èyí tí í ṣe ọjọ́ 14 nínú oṣù kejì ọdún tá a wà yìí, the 14th of February 2025. Àṣírí ìdí tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ò fi lè ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Ọ̀ṣun mọ́ ó ti lu sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́, tó sì jẹ́ pé ìlú Benin Kebbi ní ìpínlẹ̀ Kebbi lọ́hùn-ún ìní ààrẹ gbà lọ dípò ìlú Òṣogbo tó yẹ kó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ rántí pé ọjọ́ àbámẹ́ta tí í ṣe Sátidé ọ̀sẹ̀ tó kọjá ní àwọn ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀ṣun ti kéde pé àwọn yóò gbàlejò Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ìlú Òṣogbo láti wá ṣe ìwọ́de fún ẹgbẹ́ òṣèlú APC nígbà tí wọ́n fẹ́ gba àwọn ògbóná gbòǹgbò ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tí wọ́n fi ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀ wá sínú ẹgbẹ́ òṣèlú APC, pàápàá àwọn aṣòfin wọn nílé ìgbìmọ̀ aṣòfin l'Àbújá tí wọ́n sì ní Tinubu fún rẹ̀ ni ó wá kí àwọn èèyàn náà káàbọ̀ láti jẹ́ kí gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun mọ̀ pé ẹgbẹ́ òṣèlú APC ẹni yóò gba ìjọba kúrò lọ́wọ́ òun nínú oṣù kẹjọ ọdún yìí. Àwọn olóṣèlú tí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ní Tinubu ó fẹ́ wá fọwọ́ rẹ̀ gbà sínú ẹgbẹ́, àwọn ni Sẹ́nẹ́tọ̀ Francis Fádáhùnsí tó ń ṣojú agbègbè Ọ̀ṣun East nílé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá, Sẹ́nẹ́tọ̀ Olúbíyì Fádèyí Ajagunlá tó ń ṣojú àárín gbùngbùn ní Ọ̀ṣun Central nílé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá, àti àwọn ọ̀nàrẹ́bù tó ń ṣojú ìpínlẹ̀ Ọ̀ṣun nílé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá, ìyẹn àwọn bíi ọ̀nàrẹ́bù Taofeek Ajílésọ̀rọ̀ ti Ifẹ̀ Federal Constituency, ọ̀nàrẹ́bù Sànyà Òmìrín ti Ìjẹ̀ṣà South Federal Constituency, àti ọ̀nàrẹ́bù Olúwọlé Òkè ti Òbòkun Oríadé Federal Constituency. Ṣá o, bí ó ṣe di ọjọ́ Sátidé ọ̀sẹ̀ tí ó kọjá làwọn èèyàn máa retí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ṣùgbọ́n tí wọn kò rí olórí oko níbẹ̀ náà. Kódà ẹni tó tún jẹ́ aṣíwájú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní àsìkò yìí, ìyún olóyè Bísí Abdulkareem Àkàndé, bàbá náà ò yọjú síbi ìwọ́de ọ̀hún. Bẹ́ẹ̀ ni igbákejì gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ní inú ẹ̀ ò dùn sí ẹgbẹ́ òṣèlú APC lásìkò yìí, ìyún Sẹ́nẹ́tọ̀ Ìyọ̀lá Omiṣore, òun náà pẹ̀lú àwọn ọmọlẹ́yìn ẹ̀ wọn àyọjú. Ǹjẹ́ kí ni ìdí tí Tinubu tó jẹ́ pé ibi ayẹyẹ Arúgúgú Festival ìlú gbà lọ ní ìpínlẹ̀ Kebbi tó ti lọ bá gómìnà Idris ṣí aṣọ lójú àwọn àkànṣe iṣẹ́ ẹ̀? Kí ni ìdí tí ò fi yọjú? A gbọ́ pé nítorí wọ́n ní àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun kan wọ́n fẹ́ ṣe ìwọ́de lórí owó ìjọba ìbílẹ̀ tí ìjọba Tinubu gbẹ́sẹ̀ lé, ló jẹ́ kí Tinubu kó yàgò, nítorí pé kò fẹ́ kí wọ́n yẹ̀yẹ́ tàbí pariwo lé lórí tàbí kí ọ̀rọ̀ di wàhálà débi tí àwọn ẹ̀ṣọ́ ààbò ẹ̀ wọn yóò máa dojúkọ àwọn aráàlú. Tá a sì gbọ́ pé eléyìí ló jẹ́ kí Tinubu kó pinnu pé òun ò ní lọ sí ibi ìwọ́de náà mọ́, nítorí pé Kálú ti pinnu pé òun ò lọ tẹ́lẹ̀. A gbọ́ pé kò bá ti ní kí igbákejì ẹ̀ Sẹ́nẹ́tọ̀ Kashim Shettima kó lọ, ṣùgbọ́n nítorí pé òun fúnra ẹ̀ ló fẹ́ lọ ni ò jẹ́ kó ní kí Shettima lọ kó tó gbọ́ ìròyìn pé àwọn aráàlú kan fẹ́ wá ṣe ìwọ́de láti pariwo lé lórí àti láti yẹ̀yẹ́.